Olú la fi sin olú, olú la fi solú, àfẹ̀kálẹ̀ká la fi sin àfẹ̀kálẹ̀ká, olú la fi sin olú. After we call this the specific Odu that we divine during the Dafa, after we wanted to stop chanting on the Odu, we wanted to round up the Ebo, we will now say Ìrẹ́ntẹ́gbè o. For example, mo sìn ẹ́ mo padà lẹ́yìn means Ìrẹ́ntẹ́gbè. Now this is where I can escort you to. I wanted to get back home. Ìrẹ́ntẹ́gbè o, mo sìn ẹ́ o mo padà lẹ́yìn ẹ́. Olú la fi solú, àfẹ̀kálẹ̀ká la fi sin àfẹ̀kálẹ̀ká. Olú la fi sin olú, àfẹ̀kálẹ̀ká la fi sin àfẹ̀kálẹ̀ká. We will now call for his brother, his spiritual birth brother, which knows as Ogbeate. That Ogbeate, oh, come and intervene inside this Ebo. Ogbeate, oh, kó wá bọ́mọ ìyá rẹ, kó wá bá a rúbọ, kẹ́bẹ̀ òfin, kẹ́bẹ̀ òdà, kẹ́bẹ̀ òdòdè ọ̀run. Àfijú owó la fi ṣayé, ọ̀mọ̀ràn lẹ̀kẹ̀ làápè lókun. Àgbàdo gbọ́fá, àgbàdo gbọ́fá, kò ní fìrùkẹ̀rẹ̀ lọ́mọ ẹlòmíì lọ́wọ́. Ọmọ tiẹ̀ ní filé lọ́wọ́ kiri poroko. Dífá fẹsẹ̀ kan ṣoṣo gbè tí tọ̀run bọ̀ wáyé. Wọ́n lẹ́bọ ni kó ṣe, yóò tù dúndún o, yóò tù rẹ́rẹ́. Ilé olúwẹ̀rí kì í gbóná, ẹ̀là àwòrì ilé olúwẹ̀rí kì í gbóná. Ta ní pé kí tẹ̀tẹ̀ ò máa tẹ̀, bàbá wa ló nílẹ̀. Kí tẹ̀tẹ̀ máa tẹ̀, bàbá wa ló nílẹ̀. Má sùn òrìṣà, má sàn ṣún. Má sùn òrìṣà, má sàn ṣún. Babaláwo oyin, dífáfóyin, oyin, abùfádò. Wọ́n lẹ́bọ ni kó ṣe, oyin ń hó, àdó ń kàn. Ilé awo kì í gbófo, ó ṣoyin hó, àdó ń kàn. Ilé awo kì í gbófo, oyin máa hó, ó jọba àdó ń kàn. Ojúlé awo kì í gbófo, kílé ò má gbófo. We will now get back from there. We now call